Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ́ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá síwájú ẹ̀dá Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam, kó máa bá àwọn ará ilé Ànábì àti gbogbo àwọn sàábí Ànábì àti gbogbo ẹni tó gba t'Ọlọ́run ọba lódodo. Àmín. A kí yín káàbọ̀ sórí ètò wa ní alẹ́ òní. Ètò tí a ń ṣe ní alẹ́ òní ó jẹ́ èyí tá a fẹ́ fi sọ̀rọ̀ nípa síwájú ẹ̀dá Ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam, kí ìkẹ́ Ọlọ́run àtọlọ Ọlọ́run kó máa bá. Kókó ọ̀rọ̀ tá a sì máa sọ gẹ́gẹ́ bí àsìkò mólid tá a wà sọjọ́ kejìlá lásìbá Ànábì. Bó bá rí bẹ́ẹ̀, ayẹyẹ mólid ti káàkiri tí kálukú ti bẹ̀rẹ̀. Àmẹ́mi a máa bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe mólid lẹ́bẹ̀ kan àbí méjì. Ẹ̀bi alákọ̀ọ́kọ́ ni pé ẹ má ṣe mólídì yín kọjá Rọ̀bíùl Awwal. Gbogbo ohun tá a bá tún ṣe lẹ́yìn Rọ̀bíùl Awwal bí ẹni pé ẹ̀ ń ṣe nǹkan wájẹ ni, kò sì dáa ká mọ́ bí ẹni tí sì ń ṣe tọ́sọ Islam di nǹkan wájẹ ń bara rẹ̀ jẹ́ ni, kì í ṣe pé ń bẹ̀sìn jẹ́. Nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kò sí àǹfààní ká máa ṣe mọ̀lúdì ká máa wàá tẹ̀lé ìwà Ànábì, ká máa tẹ̀lé ló dáa. Ọlọ́run ó fún wa ṣe. Àlejò wa pàtàkì lónìí, àfà ńlá ni láàrin àwọn ọ̀dọ́, àfà ńlá náà tó wà ní láàrin ìlú, àfà ńlá tún ní orílẹ̀-èdè Nàìjíríà, torí gbogbo ayé ni wọ́n ti ń pè, kódà wọ́n ń pè nílùú èbó. Mo kí ọmọ ìyá mi káàbọ̀, Sheikh Lukman Mukhtar Ìsàlẹ̀kòtò. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ní í ṣe ìmọ̀ tí pé fún ẹ̀dá, tí sì ṣe ìmọ̀ tí kún fún ẹ̀dá. Ọlọ́run bá wa ṣe fún Ustaz Lukman, kọ́lọ́run wá jẹ́ mi rè ogún pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ara, kó bá mi fi istijaba kó fi ṣe lọ́ṣọ̀ọ́. Ọlá la ilaha illallah. Nípa pé bá a bá ní ìmáàmù ni a correct, bá a bá láàfáà ni a correct. Àmọ́ iṣẹ́ tí ń ṣe tí ń fi ń jẹun, iṣẹ́ chartered accountant ni. Ọ̀kan náà àwọn ọ̀gá àgbà yunifásitì Ìlọrin ló jẹ́, tí ń sì manage faculty méjì fún accountancy. Kọ́lọ́run kó bá a ṣamọ̀nà rẹ̀. Tọ́ ẹ ti dé, a kí yín káàbọ̀. Ẹ ṣé sà. A ti wà nínú mọ́lídì tá à ń ṣe báyìí. Mo fẹ́ ká bẹ̀rẹ̀ níbi táwọn èèyàn rò pé ó yẹ ká parí sí. Kí sì ni ìbéèrè tí mo fẹ́ jù sí yín ni pé à ń sọ ẹlẹ́ẹ̀gbọ́, à ń ròyìn rẹ̀ ẹlẹ́ẹ̀mọ̀. Òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé ìlànà rẹ̀, bó lọ̀rọ̀ rẹ̀ ó sì já sí láyé àti lọ́run. Torí ẹni tí ó bá pò wọn ọ̀gbọ́n pa Ànábì, òpùrọ́ ayé àti tọ̀run níbikíbi tó ti lé wá lágbàáyé. Alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu ala sayyidina Muhammad sallallahu alayhi wa sallam, ustazuna wa qudwatuna wa muallimuna sahibu risalatil asma, muallim insaniyatil kubra, wa ala alihi at-tayyibin wa sahabi al-mubarakin. Ọ̀gá àgbà tí ń jẹ́ Muhammad, mo kí bàbá wa Alhaji wa Abdullahi, Ọlọ́run ní fẹ́lẹ́ ìlàṣẹ mọ̀ fún yẹn kó akitiyan ẹ̀sìn, yóò dùn gbogbo àdúgbà ní alìjánà ni, kò ní dàlù wà láyà, ọlá àpàlẹ́ al-Qur'an. In tó ń jẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam, ó ní pé Ọlọ́run fi tilẹ̀kùn gbogbo tí ń jẹ́ ìjà Ànábì Ọlọ́run.
Allahu akbar. ó wá dàbí khataman nabiyyin wa imamul mursalin alayhi salam. ẹni a bá fi tilẹ̀kùn yẹn wọ̀ rẹ̀ ní kọ́kọ́rọ́ ìparí wa. Allahu akbar. tí èèyàn bá wá ṣe pé ibàṣà yorùbá bẹ́ẹ̀ yorùbá wa máa ná Muhammad sallam. wọn lò lọ ẹ̀ àgbàrin èsì ní jẹ lọ́bẹ̀. Allahu akbar. ìtumọ̀ rẹ̀ ni pé kò ní bẹ́gbẹ́ pé. Allahu akbar. torí pé ìjọ kan wà Ànábì jókòó alayhi salatu wassalam. àwọn àǹsábì rẹ̀ wá ń sọ̀rọ̀ wọ́n wá ń sọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run Naam. tó ti lọ Ó ti yé. pé Musa ṣe báyìí Isa ṣe báyìí Isa ṣe báyìí Isa ṣe báyìí wọ́n wá ń sọ fún wọn pé Musa Kalimullah eléyìí tó pé Ibrahim Khalilullah Masha Allah. Isa Aruhullah wa qala Rasulullah anabi wa ni ana Habibullah. Masha Allah. gbogbo àwọn yìí wọ́n ń taná ni wọ́n wá invite mi ni Okay. olólùfẹ́ Ọlọ́run lèmi Allahu akbar. òun ní fẹ́ mi Allahu gbogbo akbar. àtẹ̀wé wọn ń jòwèrè kọ́lọ̀ wọn fẹ́ wọn. Allahu akbar. wọ́n wá ní Isa tẹ̀wí àti Musa tẹ̀wí tí wọ́n bá padà wáyé lónìí inú àlùmọ̀ mi wọ́n wà. Masha Allah. Àti gbọ́ bẹ́ẹ̀ náà. wọ́n ó gbà fún mi. Àká nínú tàn yìí pé yóò padà ṣáájú yóò kírun fún gbogbo àwọn ànábì. ìjọ ó ti kì í. Allahu akbar. yóò tó ké yìí ti Ok, èyí tó kí kọjá ni wọ́n ròyìn. Lailatul Isra gbogbo wọn ni wọ́n wá. gbogbo àwọn ànábì Ọlọ́run wá. wọ́n wá sẹ̀límà kìyàdá pé ibi abáadé rí bíi pé yẹn fẹ́ fún yẹn ní rìpọ́ọ̀tù fún aṣíwájú ẹni. gbé gbogbo ẹ̀rí máa kó lọ. Allahu ìwọ ló kù tá a bá dẹ̀ wo process àwọn ànábì yẹn á rí i pé mo ti sọ pé ànábì ni ó dàbí ilé tí wọ́n ń kọ́ ni tó wá kù blọ́ọ̀kù kan èmi ni labnatul akhirah the only block tó kù tí ilé yóò fi complete. ilé ẹ̀sìn fi pé èmi Muhammad. Masha Allah. tábàárẹ̀ ni tí ó fẹ́ lékún lẹ́sìn tó fẹ́ complete ẹ̀sìn rẹ̀ irrespective tó bá wà yóò wádìí ẹni tí jẹ́ Muhammad. ẹ wá má gbàgbé pé kò ń gé Ọlọ́run ni o. Allahu akbar. ẹni Ọlọ́run bá rorò onìkan náà ni ó ṣe máa yá adélọ́wọ́. wa huwa al-muhtadi. fahuwa min nur. ẹni Ọlọ́run bá fi ìmọ́lẹ̀ tàn sọ́kàn rẹ̀ ìmọ́lẹ̀ ti wà lára ohun tọ̀hún tẹ́lẹ̀ ni. Allahu akbar. tọ́lọ̀ ń bá wá gáìdè èèyàn tí wọ́n fi mọ́ ó fẹ́ kéèyàn ó bá délé ó fẹ́ pé yàn ni. gbogbo àwọn tó wá pè yẹn àfi àwa gangan ni ká ru ẹrù yẹn ní ẹrù ẹlẹgẹ́ pé Ọlọ́run káwọn tí mò ń kún wa ni kọ́lọ̀ mọ́jà wọ̀ jábọ̀. Àmín. káwọn tí ń bọ̀ sẹ́ kí wọ́n kún wa káwọn ọmọ jábọ̀ torí àpadà sí ibú olówó ni ọ̀dà àpadà sí ibú tálíkà bọ́ bá yí padà yọ yàbọ̀ sínú kẹ́ni. bẹ́ẹ̀ni. ló jẹ́ pé ntí Islam ń wí ni pé àìtẹ́lẹ̀ àná Muhammad ní ọ̀rọ̀ ẹyọ kan tó yàn sí ba aláyé tí dáwà rẹ̀ bá yẹn láyé ó dàbí pé ìrì Ọlọ́run ò tí ì sọ̀kalẹ̀ fún tọ̀hún torí pé ráàmà lànàbí jẹ́ lílẹ̀ alẹ́mí gbogbo ayé ni kì í ṣe gbogbo àwọn ànábì yòókù within their locality vicinity wọn lọ́lọ́run rán wọn ó rán ẹlòmíì sí tribes rẹ̀ ó rán ẹlòmíì within the state within this community but ẹnìkan dẹ́gbẹ́rì sálẹ̀tù àlàmíyà universal message tí ẹ lè rí inú gbogbo àwọn ànábì ọ̀làná Muhammad nìkan ni tẹ́ ẹ bá rí universal message tẹ́ ẹ wá wí kẹ́ ẹ lè mọ̀ pé kò ń ṣe nǹkan tí ó rò ìtọ́lọ̀ ti plan pẹ̀lú ẹni gbogbo àyà tó sọ̀rọ̀ nípa pé ara ànábì ṣàgbáyé Mákà ni gbogbo wọn ti sọ̀kalẹ̀ nígbà tí kò tiẹ̀ tí ì sẹ́tù ni ṣé àwọn kẹta ẹgbẹ́ Mádínà ló ti sẹ́tù ló ti sọ̀kalẹ̀ àwọn onítọ́ni ẹ̀bí ẹ̀kọ́ nígbà tó ti kọ́ńkà Mákà tó ti kọ́ńkà Mádínà wà rò pé yóò easy gbogbo àyà tó fi sọ pé òun gbogbo ayé wọn rán òun sí níjọ́ tí nkè tí ìfarabalẹ̀ ní ti ń wí pé ní Mákà ló wà tí gbogbo ẹ̀ ti dé ẹ̀kejì onìkan náà ló wá kọ́ńkà báyé tí ìjọ ayé mọ́ ńjọ́ náà Islam náà ló kọ́ńkà gbogbo ayé àwọn tó ń kọ̀ǹtró ayé lọ́wọ́ ńjọ́ náà wọ́n padà sọ̀míìtì fún ni Rome Empire ni o Persian Empire ni o gbogbo wọn náà padà gbà within that 23 years. láfi wá kọrin mọ́rí sálínà káyà Muhammad. Ọlọ́run kọ́ lọ́rẹ̀ bí ẹ̀yin tẹ́lẹ̀ mẹ́ta lílẹ̀ alamina àti bàbá wa. ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ la fi kọrin jọ náà yìí pé ààrẹ wà nábì o àfi kọ́ jẹ́ kí àánú fún gbogbo àgbáyé. ẹlòmíì sọ mí tì sínú àánú yẹn kò tiẹ̀ jà ẹni ó bá sọ pé ìjà wa ni ó ń tọ̀hún is a student of history ṣùgbọ́n torí pé ibi tó ní màmá lọ́sọ̀mọ́ ó lọ́dún 13 Allahu Akbar tó fi ń pe àwọn èèyàn
tí wọ́n dẹ̀ pàṣípìtì rẹ̀ wọ́n dẹ̀ ní lára Mọ́kà ó wá tún torí kí peace ó lè reign ó wá kó fún wọn ó kó Mọ́kà ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bí ọmọ tó bá bí ire kan á lóun ní lọ fún wọn lẹ́yìn àjọ máa ta tán nítorí pé lílọ yẹn ṣò pé ẹ̀yìn mi jẹ́ ìlú tẹ́ ti bí mi tí mo rẹ́ni bí mi tí mo ní tán Ànábì kálàfin ò lè wá ó wá kó mbẹ Ọlọ́run wá lọ tẹ́lẹ̀ dé Mádínà ìbínú pé ó lọ sí Tọ́ìf wọ́n lọ rẹ́bù rẹ̀ ń bẹ̀ wọ́n lẹ̀ lóko wọ́n ṣe gbogbo ẹ̀ ó rán èèyàn wá sí Áfíríkà ń bí wọ́n tún rán èèyàn tẹ̀lé wọn wá sí Ethiopia níbí ibẹ̀ gbọ́dọ̀ gbà wọ́n láyè Ọlọ́run ni ò jẹ́ kó ba eléyàn ọjọ́ba tí máa gbọ́rọ̀ kọjá ọba tí máa wádìí ló fi rìtẹ́ẹ̀nì àwọn tó wà lọ́lọ́jọ́ náà Ànábì wá jókòó Mádínà wọn á rí pàdó àgbà ìjọ yẹn wọ́n ti wá tún gbé ogun tí ṣé kàkà kí wọ́n pa á mọ́lé kí wọ́n sì pa àwọn tọ́rọ̀ ọkàn ló mú Ànábì jáde kí ẹja nu àwọn tá a gbọ́ lọ gbọ́ ẹja lọ pàdé wọn tí wọ́n bá ti pa wá tán ṣe bọ́ tán ogun bẹ́ẹ̀ bá pa wọ́n tẹ́ ẹ pa wá tán l'Ànábì torí ẹ̀ jáde ló lọ fi ṣe ogun Bádàrí ó lọ defend ni kì í ṣe pé ó lọ attack ẹ̀ tó bá wá ń defense lérí pé ẹ má pa mí ǹjẹ́ wọ́n ń pò ń tọ̀hún lólógun ẹ rí i pé gbogbo àgbáyé nísìn Russia ni wọ́n ń dá lẹ́bi torí wọ́n rò pé òun ló invade Ukraine bẹ́ẹ̀ni ló jẹ́ kí gbogbo ayé yìí ò bá ní ṣàbòsí ń jọ náà mùsùlùmí ní gbogbo ayé ó support báyìí pé orú ogun bẹ́ẹ̀ sojú wọn igi ẹ lọ invade wọn ẹ lọ bá wọn jà láì sẹ́yìn wọ́n sì ti sá tó Ọlọ́run á jẹ́ ṣàánú ọ̀lẹ ó gbé ọjà torí pé Ànábì àná ó sọ pé anta rabbul mustada'afin ìrẹ́ lọ́ba tó o máa kọ́ ẹni ó bá jẹ́wọ́ pé òun ọ̀lẹ lòun àwa jẹ́wọ́ pọ̀ lẹ́ni wá Ọlọ́run agbájá ẹni ó bá pa Ànábì pé òun ló fi idà jagun alábòsí ló ń tọ̀ ó ń tọ̀ wọ́n ó parọ́ mọ́ Islam. ẹ ṣe púpọ̀ ká wá lọ síbi àwọn ìwà tá a mọ̀ mọ́ Ànábì torí pé a lè sọ pé a gbọ́ lọ́n gbọ́ ká máa ṣẹ̀sìn ká máa wà á tẹ̀lé wa Ànábì ẹ dákun níwọ̀n bá ṣókí ẹ bá wa ka díẹ̀ nínú àwọn kọ̀ọ̀kan sódà káwọn èèyàn rí nǹkan mú lọ léyìí pé kì í ṣe pé àgbà Ànábì gbọ́ nìkan. Ọlọ́run jẹ́ kí a rí i pẹ́ ṣe rí èmi máa sọ fún àyàn pé nínú tá a nídìí nísìn òun ni fíkì òsèrà tọ̀ òun ni ká má ka ìtàn Ànábì bíi pa kàn ká wọ́n bí Ànábì bíi báyìí wọ́n ń pè kíní kan lọ́dọ̀ àwọn onímọ̀ tó jẹ́ pé in developed world ìdí ẹ̀sẹ̀ wọ́n fi bọ́ wájú jù wá lọ́nu wọ́n yé gbà káwọn ọmọ wọn kẹ́kọ̀ọ́ dalẹ̀ wọ́n bí wọ́n ní nǹkan mẹ́ta àkọ́kọ́ ni application ẹlẹ́ẹ̀kejì ni practicability in tó ń wí bó ṣe professor kan náà ló develop kíní kan wọ́n wà ní ṣé ó ṣe repeat ṣé wọ́n lè tún ṣé ń bò míì tó ní sí ń bẹ̀ kí kó bá wa tó ń tòótọ́ ó di mélòó bàbá ó di méjì a máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lọ ní. ẹlẹ́ẹ̀kẹta òní ṣé ó ṣe commercialize ṣé yóò já sówó. ká bá gbé lọ industry tó ń sọ yìí. sọ́tà. sọ̀rọ̀ kí gbogbo báà náà ti gbogbo bí research ti kọ́ńdọ̀ wa university mélòó ló wà viable ló ṣe commercialize tó lè add value sí economy yìí táwọn ìlú èbó ń ṣe táwọn fi súnmọ́ wájú nù. ojú yẹn ni mi wọ́n máa ń pariwo nísìnyí pé ló yẹ ká máa fi wo ìtànà Muhammad. sallallahu alayhi wa sallam. ojú alákọ̀ọ́kọ́ òní application of siratu rasul to our various lives. Ẹ̀kejì ni pé practicability tó o bá ń sọ pé Ànábì ríbà tó ń sọ fáwọn èèyàn ṣé wọn náà ti practice ẹ̀ ń lè rẹ̀ ọba abẹ́ láàrin ìwọ àtìyàwó rẹ̀. ṣé wọn náà ń lò practically as an individual. tí o bá ti ṣe yẹn ẹ̀kẹta wá ni pé àwọn theory kan mẹ́ta gbọ́ lẹ́nu Ànábì ṣé a ti commercialize ẹ̀ torí àwọn yóò bí wá pé ń tẹ̀ ń wí yìí ṣé ti lò ó ṣe bá bẹ́ẹ̀ àwọn Fúlàní wa ní tọ́ba lóògùn wa ní sosiori láti wá jẹ́ kí ìwà Ànábì ó dọ́dọ̀ wa kó dẹ̀ gòkè ìyẹn gangan ni ó gbé Islam dókè gbogbo ariwo yìí ó gbé Islam dókè bí ká kọ́sì rẹ̀ ká sì wùwà rẹ̀ ló fi jẹ́ pé ẹnìkan náà ọmọ Amẹ́ríkà kan ó ní Islam ni ó jẹ́ ọ̀gá ó ní àmọ́ tí mùsùlùmí bá lè ṣe nǹkan mẹ́ta àkọ́kọ́ ó ní ma'rifatu dinihim akọ ma'rifati everybody gbọ́dọ̀ mẹ̀sìn rẹ̀ yìí dáadáa kì í ṣe pé ẹ̀sìn yọ̀bọ̀ kẹ́ àwọn èèyàn Islam ò yá àwọn èèyàn bàbá
Allah to be frank with you. Thousands of Muslims. tó ti báwọn èèyàn ṣe kírun. nominal Muslim ni wọ́n. àwọn èèyàn gbààwẹ̀. wọ́n lọ Mọ́kà. àwọn tó yẹ kó mọ̀sílámù ò mọ̀sílámù ẹ̀yin tẹ́ wà ń sàlẹ̀ tẹ́ mọ̀sílámù. impact yín ò tó àwọn tó wà lókè tí wọ́n dá nǹkan kan mọ̀. àwọn tó wà lókè yẹn tó náà lọ́fà tí ètò yìí fi wá. àwọn tó wà lókè tó bá pọ́n mọ̀sílámù ni. ẹni tí ó tara wọn gba sílámù ó pọ̀ ju ẹni tí ó tara fóun wá sí gba sílámù lọ. Allahu Akbar àwọn tó practicalize Islam pẹ̀lú ipò tí wọ́n ń lò. ẹgbẹ̀rún èèyàn ó tẹ̀lé wọn. àfa lè ṣe wá sí ni èèyàn mélòó ní practice ẹ̀. ó ní òrà àwọn tó yẹ pé ìmọ̀ kàdá òfìlà àtẹ̀mkínú fún ad ọlọ́ọ̀ nígbà tí mo fìdí wọn dòkó lérí àga ayé tán àkọ́mù sọ̀lá àtà wọ́n wá gbẹ̀rún dúró bí wọ́n ti gbẹ̀rún dúró ẹgbẹ̀rún èèyàn bá wọn gbé. lọ́kọ́ kíbẹ̀rù. as a governor ó wá sọ lọ́fíìsì pé yes ẹ jẹ́ ká lọ kírun ẹgbẹ̀rún security gate man tí ò kí lánàá wọ́n sì gómìnà dé mọ́tàjì. La ilaha illallah pé gómìnà wo ìfìrún sí àsìkò ni ó sì kí ẹni ó fẹ́ rí gan yóò wá di pé mọ̀ sọ́mọ́tàjì kalẹ̀ gómìnà bọ́ àmọ́tàjì. kìí ṣe wọ́n tó ń sá fún yàn tó fẹ́ wọn rí ọ. ó mì pé àwọn tí ń bẹ lókè àwọn ni wọ́n lè ràn wá lọ́wọ́ nípa pé kí wọ́n fi ẹ̀sìn àwọn máa ṣe tiwa àmọ́ bí n tí ń bẹ lókè ẹ wà àlàádìlú justice bí ẹni tí ń bẹ lókè kan máa practice justice ó kọ Islam ó kárí ayé. bẹ́ẹ̀ni. ta ni àtọ̀tá àtọ̀ rẹ ta ń béèrè ẹ̀sìn tí múrí sí. àfáà Lukman wọ́n ń pariwo múrí tààrà. má pé mo tún gbé ọ lọ yìí kò è pósù kan nísìn tí ọ̀dọ́mọkùnrin 22-year-old ọmọ ọdún 22 kẹ̀kẹ́ náà pẹ̀pù ní ń gùn ní Kánò ẹnìkan náà àwọn èrò rẹ̀ wá gbàgbé 15 million sínú kẹ̀kẹ́ rẹ̀ ìgbà tí èdèlé ló kíyèsí pé ńgbà ẹni ìjókòó tán sẹ́wọ̀n pé àyè díẹ̀ ń bẹ lẹ́yìn ó gbé kíni sẹ́yìn ó gbàgbé owó yìí ìgbà tí èdèlé lọ́ba kan ọba rí i pé kì í ṣe pépà lásán owó ni ọkọ́kọ́ padà kò wọnú ilé mọ́ ó padà lọ bí tó ti sọ ẹni hùn kò rí níbẹ̀ mọ́ kò ní nọ́mbà rẹ̀ ọba darí wálé ọba fowó hàn bàbá rẹ̀ pé tọ̀ 15 million tẹ́nìkan gbàgbé sínú kẹ̀kẹ́ mi ní lọ́dà padà fún ó ní wọn mọ ibi tó wà òun ṣẹ̀ṣẹ̀ tún darí ibi tóun sọ̀rọ̀ sí ni òun ò rí ọ̀dà bọ́ba di láàárọ̀ ọ̀la bọ́ba ti kásùbà tán gbé owó yẹn lọ padà síbẹ̀ nìyẹn wà ọba lọ gbowó fún mọ̀mọ́ rẹ̀ bá gbé sínú kọ́bọ́ọ̀dù gàrí wọn mo sùn èdè bìfọ́ o mí mo sùn ká má bọ́rọ̀ gùn àwálù sálísù wọn ń pọ̀ ọmọ náà ọba gbọ́ lórí Àríwá rédíò ní Kánò yìí pé ẹnìkan ló ń wọ kẹ̀kẹ́ náà pep òun sì gbàgbé owó tó pọ̀ sínú kẹ̀kẹ́ náà tó náà ń kọ́ nọ́mbà àwọn ni ọwọ́ àpè nọ́mbà ẹni yìí ṣé wọ́n lọ gbàgbé owó sínú kẹ̀kẹ́ mi ó lóun ní láàárọ̀ kùtùkùtù onítọ̀ owó òun bẹ lọ́dọ̀ òun ọba ní kóun ojúwe lé òun àgbàlẹ̀ mọ́ wàá lé mi orí rédíò mo ti gbọ́ pé òun kéde pé ọ̀sọ̀wónú pàdé mi nílé rédíò ọ̀hún. wọ́n rí kó o ti rí gbà. ó wá gbowó náà fún bẹ́ẹ̀. Sálísù Àwálù ó di olówó látàrí tó ṣe o. torí lẹ́yìn ìgbà tó gbowó fún un tán èèyàn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ ànáǹsì oríṣiríṣi ẹ̀bùn fún un nípa tá à ń sọ yìí pé ẹ má máa sọ pé ànábì rí báyìí ànábì rí báyìí kí ni tẹ́ hù níwà tẹ́ fi jọ́. kò lè gbọ́ yé until practicability ìgbà tó practice ẹ̀ nísìn sẹ́rámọ̀ wá yọjú sí ẹnìkan bá dìde ó tó bá fi mání àjọ ànábì ilẹ̀ tí ò dánwó yẹn padà yóò náwó ń tán òsì ní kò nú ayé rẹ̀. La ilaha illallah Muhammadu gbogbo wa àfẹ́ tẹ́sítì rẹ̀ ẹ̀rù ń bà wá àfẹ́ tẹ́sítì rẹ̀ ìtọ́padà rí tá a bá dẹ̀ tẹ́sítì ìta ànábì kọ́ wa ìhòòrè tó ní bẹ lẹ́yìn rẹ̀ ò ní í ṣẹlẹ̀ ètí ìwí pẹ̀lú practicability nù ká practice wàtẹ̀tìbíkì ó ní máàrífàtú dínì kábẹ̀sìn wa bí a ti lọ́nu wà ọ̀sùnà tẹ̀tìbíkì ẹ̀kejì ni kíkàwá náà wà practice ẹ̀bí Sálísù ti mímọ̀ ọ̀kanu lílo èkejì ọwọ́ ní ẹlẹ́ẹ̀kẹta wà ọ̀sùnà ìrọ́d alátọ́rfún àkàr káwá gbìyànjú gbé báwo la ṣe beautify dáwà wa ó ní tí ń kó bá sílámù nù báwo la ṣe fẹ́ tó ṣe tó ẹgbẹ́ tá a bá ń fi hàn ẹlòmíì yóò like it. Good. ó ní tẹ́ bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta ẹlẹ́yìn mùsùlùmí ẹ rí i pé
Islam ó kọ̀ǹkà gbogbo ayé. wáàsí tó ká hùwà tí Kùránì kọ́ wa àti wà tá Ànábì kọ́ wa kò sí. gáyàtú ẹ fi wáàsí lẹ̀ ìwà ni ẹ fi fẹ̀sìn Islam. nǹkan tí mo sọ nù gáyàtú intifali bíi Maulidi Nabawi. tó bá ní kí ni píìkì pé lábúlájà sọjọ́ bíi Ànábì. intibau bi sunnati rasul sallallahu alaihi wasallam wa intibau bi manhajihi. no al-iqtidau wal-intibau. tọ́mọ́lá Ànábì gbẹ́sẹ̀ síbẹ̀ tọ́mọ́lá Ànábì ṣe báyìí kọ́ọ̀sì rẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ti tán ìwọ ló yí Ànábì ládùúgbò yìí Allahu akbar ìwọ ló ń jíṣẹ́ Ànábì níbi tó wà níbi iṣẹ́ rẹ ni níbi iṣẹ́ ìjọba ni ìwọ́n padà béèrè pé ẹ̀sìn wo leléyìí ń sìn tí gbogbo nǹkan tiẹ̀ kò sí kò ní mú tẹni ẹlẹ́ni pé wọ́n padà pé àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí ti wá dá tó báyìí ó ti wà nù ẹ̀ta nítorí tí ẹ gba Islam torí ọ̀rọ̀ tẹ́ ń sọ ń pa rẹ̀ hàn Ànábì ti mú un lọ́wọ́ nínú ẹni tí ó sì pa àmọ́ yẹn àmọ̀sàgbápò òwúrọ̀ àwọn mùsùlùmí ò làwọn bá gbé yìí ọwọ́ àdọ̀sẹ̀ tó tẹ̀lé ọwọ́ agbágbolo síta ọgbẹ́ kínní ọlọ́fẹ́ ṣe mọ́lúdì ìwọ tá pé wọ́n ń ṣépè fún ọ ládùúgbò ọwọ́ àfihàn fàdánù ọkà rẹ ni dúró tí ọgbọ̀n tán sọ. Ànábì kò ń celebrate irú ẹ̀ àfẹ́ níparí gbogbo àwọn tó máa sọ pé ọjọ́ bí Ànábì ò dáa kínní ẹ má dá wọn lóhùn níjọ́ wọ́n ti wí òǹkà mélòó ló dínkù àìrí kan ṣe kan ni wọ́n fi ń yanu sọ yẹn ní tó yẹ kálukú ní bímọ àwọn sì mọ ẹgbẹ́ ibi tí kálukú bá wà tó bá yẹ pé nù ẹni kíní yìí ṣe jà kó èmi ọgbọ yé bẹ́ẹ̀ o máa ṣe èyí tó gbọ́ yìí o má wàá dá sí tẹni tó gbọ́ yé bẹ́ẹ̀ pé Ọlọ́run ò tó ní gbà torí kò tó ràn lélẹ́yìn Allahu akbar òun ṣàṣejù nu. wa'tasimu bi hablillahi jami'an ibi abájá ti lè pàdé ajájọ pàdé ń bẹ̀ torí pé gbogbo táwọn wí bó ti wà wọn àjọ Ànábì Muhammad àgbọ́yé wọn ò rí bákan náà Ànábì bí ó ti sọ ni mo máa ń sọ Sa'id ibn Umar ayédọ̀pá ọmọ Umar Abdullahi ibn Umar tí ẹ máa lé kankan bẹ́ẹ̀ ni Ànábì náà bá a máa bẹ́ẹ̀ Warusọ ibn Abbas Abdullahi lòun náà ń jẹ́ Abdullahi ibn Abbas òun ò mú tiẹ̀ nírọ̀rùn ní pé ọgbọ́n bí Umaru bá ń béèrè afdọ́lù àmọ́lì èyí tó ga jù òun ọmọ béèrè nsàlẹ̀ yẹn pé tó èyí tá a sá wà nù àjẹ́nà tá a ní wọ náà èyí tí ò rọrùn apá abitọ́ ọba mọ̀ kọ́ fẹ́ fi wá sí bẹ́ẹ̀ mọ̀jà wọ náà dé. torí tí ò bá sírú ẹ̀ tí ò sírú tọ̀hún náà súnà Ànábì ò ní pé ẹnìkan mú lókè ẹnìkan mú sálẹ̀ kò sẹ́ni tó já sínú náà. ká má máa fi táwọn gbàgbọ́ yìí dà wá rú ni tí ń kà wá láyà kò sí tí jẹ́ mọ̀lúdì ẹ má sọ pé ẹ̀ ń ṣe mọ̀lúdì wọ́n tún á gbé lọ rí rédíò. kò sí bọ́n ṣe wò wí tó àìmọ̀kánu ẹni tó bá mọ ẹni tó ń tẹ̀lé tó dẹ̀ mọ̀ pé èyí tó já kadà nù wọn pòfẹ́sọ̀ nù wọn níjọ́ tó lóun fẹ́ ṣe inaugural lecture tí wọ́n ń ka CV rẹ̀ ó publish nǹkan báyìí ó kọ paper báyìí ó ṣe research báyìí ẹ bá ń bí sẹ́nu rẹ̀ ń bàjẹ́ ní àbínú rẹ̀ ń dùn. Allahu Akbar inú rẹ̀ á máa dùn ní. bínú rẹ̀ bá ń dùn kò síjọ́ tí wọ́n ń yan Ànábì náà kó ṣe báyìí èèyàn là Ànábì inú ta Ànábì náà dùn bí wọ́n ti ròyìn àṣeyọrí rẹ̀ lánàá fàdúkù bẹ́yìn náà àdé ní usuli àlè wá celebrate Isa kání sàlámù àlè yawma wulida wà yawma àmútu wà yawma yub'asu hayya ká celebrate yàyà ká celebrate Isa tó ní sàlámù aláyà yawma uliditu kó wá jẹ́ rí ìtànàbí ká má ṣe sàlámù àlẹ́ yawma mursalin ká wá sọ pé àní rántí ẹ̀. rárá tí ó bá jẹ́ nǹkan aburú ni Ọlọ́run ní rán wa létí ti yàyà kò ní rán wa létí ti Isa nínú Kùránì ló ti rán wa létí. ẹ̀ẹ̀kejì Ànábì olóhùn gbààwẹ̀ Monday ó nítorí ìjọ bíbí òun tó ń rántí tó bá jẹ́ nǹkan aburú wàlámà bàlágà àrùbá yìí nà sánà ó nígbà tó pọ́n mọ́ 40 ọdún ó kọ́ làrọ̀ bí àwòsí ní anaskura ní ó dúpẹ́ lérí ẹ̀mí gbogbo bí ọjọ́ bí bá já burú Kùránì ò tiẹ̀ ní fẹnu kan. ẹ ṣé púpọ̀ ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin níbikíbi tí ẹ ti ń gbà wá ní àgbà àti lọ́mọdé níta ń yẹ̀wò lónìí òun náà ni pé àwọn wo àsìkò tá a wà yìí àsìkò mọ̀lúdì ni à ń ṣe ọjọ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwa ní èyí tó dáa tá a lè fi sọjọ́ bí Ànábì òun náà ni pé ká wádìí kí lọ́lọ́run ní ká máa ṣe tá Ànábì wa sọ fún wa ká máa ṣe ká wádìí kí l'Ànábì tún ṣe kún láti fi wá ojú rere Ọlọ́run ká máa ṣe tá a bá ti ṣèyún àti gbọ́ ẹ̀sìn yìí àmọ́ àjòkó à ń ṣe mọ̀lúdì láti kówó jọ fáǹfààní eré ara wa àníyàn mọ̀lúdì yẹn ti bàjẹ́ àfi tó bá ṣe pé owó yẹn a fẹ́ fi ṣètò Ọlọ́run kì í ṣe pé a fẹ́ fi bí àbùkátà tara wa
a kọ̀ndẹ́mù àwọn tí wọ́n jẹ́ alálàáfáàdé but àárán wa létí a sì tún sọ fẹ́ni tí ọba máa kọ́dà nínú àwọn àfáà yìí pé Annabi Muhammad sallallahu alaihi wasallam tó ń ti bó ti jójì sí Ọlọ́run ó ní iṣẹ́ ọwọ́ tí ń ṣe ó ní òwò tí ń ṣe iṣẹ́ gbọ́dọ̀ wà fẹ́yàn láti máa ṣe kì í ṣe pé a máa fi Islam jẹun àwọn ẹlẹ́sìn kan wà tó ṣe pé àti kọ́rọ̀ jọ àti kówó jọ ní tiwọn tí Islam ò rí bẹ́ẹ̀ ìyẹn ló fà á tó ṣe pé a ní ìmáàmù kì í ṣe pé àsanwó oṣù fún because I expect imam kó ní sí òòjọ́ tí ń ṣe kásìkò oorun tó kọ́ wá kírun fún wa ni bí Islam bá dàgbà débi pé nǹkan fi wá fi ìmáàmù ṣiṣẹ́ nínú ẹgbẹ́ kan tí wọ́n sì ń sanwó fún ẹ̀tọ́ rẹ̀ ní gbà torí àwọn wọn ní má ṣiṣẹ́ kankan ṣá máa nù wá lọ́rọ̀ Ọlọ́run máa fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa máa practicalize ẹ̀ àwa náà ó sì máa lò ní tá a máa sanwó oṣù fún ọ sínú bọ̀tí irú nǹkan bẹ́ẹ̀ kéré ìlú èbó lọ́pọ̀ tẹ́tì rí bó ti tún wà ní àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan nínú ẹ̀sìn Islam ní Nàìjíríà yìí so èyí tó dáa jù ni pé ìwà ànábì ti tó fún wa láti lè máa lò ẹ̀yin tẹ́ ẹ sì máa kọ̀ndẹ́mù mọ̀lúdì pé bídíà ni èèyàn gbọ́dọ̀ ṣe níta àlùfáà sọ fún wa nísìnyí pé n tí ò bójú mu lẹ̀ ń ṣe ẹ fà wọn tí ń ṣe mọ̀lúdì ilẹ̀ tán bá ti ń tẹ̀lé lánàá tó yẹ kí wọ́n tẹ̀lé ẹ̀yin tẹ́ ẹ ṣe mọ̀lúdì ẹ máa bá a lọ bẹ́ẹ̀ tí ń bá a lọ gbogbo wa jọ pàdé ń bì kan náà tá a fi rojú orí Ọlọ́run tí gbogbo ọjà sálì jẹ́ náà ká sinmi divide ara wa Ọlọ́run ọba yóò kọ́ wa máa ṣe yóò sì gbà lẹ́sìn fún wa àlùfáà wa pàtàkì tí wọ́n wá lónìí láti wá dáhùn àwọn ìbéèrè wa lórí ìgbésí ayé ànábì àti bó ṣe yẹ ká máa ṣe àwọn náà ni ustaz wa Sheikh Lukman Mukhtar Salekoto a chartered accountant and imam outstanding Islamic scholar jazakumullahu khairan Ọlọ́run jẹ́ balẹ̀ dáadáa ẹ ṣe púpọ̀ Ọlọ́run gbà lẹ́sìn fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل دائما أبدا على حبيبك خير خلق الله كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل